jíjí tí mo jí orin Bákàrè Azeez ló bọ́ sí lẹ́nu. Bákàrè Azeez Adéníyì, mo sọ pé mo bọ́ ọ lóyè, mo pè ọ́ lórúkọ. Orúkọ là á pe ládéládé, orúkọ là á pe lóyè lóyè ilẹ̀ tiwa. Lọ́dọ̀ Olódùmarè kó o pẹ́ láyé lágbára Olúwa, ìwọ nílùú gbàjẹsẹ̀. Bákàrè Azeez Adéníyì ló lọ́jọ́ ìbí òní. Ọkọ Sènóbù bàbá Àìṣà. Lọ́dọ̀ Olódùmarè kó o pẹ́ láyé. Ìgbà rẹ tó ń dùn yìí, Ọlọ́run ò ní jẹ́ ó tán. Dẹ́rẹ́mọ lọ́kùnrin mi ìgbà yìí, àgùntà sọ́ọ̀lù ọmọ tó dára bí egbin. Lọ́dọ̀ Olódùmarè kó o pẹ́ láyé lágbára Olúwa, ìwọ nílùú gbàjẹsẹ̀. Orígun mẹ́rin làgbáyé ní, afẹ́fẹ́ tó ń fẹ́ lọ mẹ́rin kó fẹ́ ni wá fún ọ. Ikú ọmọ ò ní sojú wọ. Ibi tí Bákàrè Azeez òde Àìṣà kó jù bẹ̀ lọ lọ́nà Ànábì yìí sálálá Jésù olùgbàlà. Ayò jẹ́ mọ́ ọ̀dẹ́rẹ́ bàbá àwọn ìṣe bọ́gbàgì àkókò ní ìṣẹ̀lẹ̀ bàbá àwọn ilé àkókò lọ́tẹ̀ méjì takọ́tabo. Ìkan kí mi gbé mi, ìkan kí mi sọ mi, ìkẹta wá kí mi káàbọ̀ káàbọ̀ oko bàbá ẹni. Ọmọ Sẹ́ríkì Àdínì, ọmọ ògbó ìmọ̀lẹ̀, ọmọ amúwọ̀lẹ̀wọ̀lù, ọmọ olójú dúdú bó ní gbèsè lẹ́rù. Ilẹ̀ o, ọmọ aláwẹ̀ yáwẹ̀ ní gbókùn, ọmọ aláwẹ̀ yáwẹ̀ ní gbódídí ẹni. Ìmí bẹ̀rẹ̀ mọ́lá kí mi mẹ́ja, méèdí kọ́ gbẹ̀yìn rẹ̀ mọ́. Ìrẹ́lẹ́lá etí àwọ̀ yá para dẹ́já lọ. Ilẹ̀ lọ́lọ́ Olódùmarè kó o gbá láyé lágbára Olúwa, ìwọ nílùú gbàdí àìsàn. Òjòkó rẹ̀ ó pa ní Èkó rí. Ọmọ aráyè ò ní paná fàájì ìwọ. Ìgbà rẹ tó ń dùn yìí, Ọlọ́run ò ní jẹ́ ó tán. Mo ti sọdún èyí ná lágbára Olúwa kó o túṣẹ̀ mí. Bó o bá wá gbọ́ mi ní tantan, ìyàwó òrí àtàtà Sènóbù owó ọmọ tó bí Àìṣà ló pọ̀ sí mi lẹ́tẹ̀ lónìí sọ́dọ̀rí. Wọ́n ní kó o pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́, wọ́n ní kó o dàgbà bí ará òwúrọ̀. Kí a bèbọ́ tèmi tó mọ̀ lọ jàre, mọ̀ mọ́ ní ìlú àkáǹtì, wọ́n ká ìyọ̀gára jẹ́ ó jàre. Ọlọ́jọ́ ìbí o, wájú o, Azeez o Adéníyì.